ìkà àti ọ̀dájú ni àwọn kánsílọ̀ wa. Onímọ̀tara ẹni nìkan ni àwọn kánsílọ̀ wa. Àwọn kánsílọ̀ wa wọn láàánú ẹnìkankan lójú. Irú kan ni gbogbo wọn, àpò ara wọn ni wọ́n jà fún. Odókojú sẹ́nìkan, ẹ̀yìn ló kì sẹ́lòmíì bí ìlú gángan. Akínọlá Ọlámídé ọba tí ń jẹ́ Abíóyè. Etí mi kún nígboro, ahun òsì ni, ahun burúkú ni. Nílẹ̀ yìí kọ́ ni ó ti padà gbàpótí tí ó wọlé. Nílẹ̀ yìí kọ́ ni ó ti fẹ́ gbàpótí ìbò tí ó rèé dìbò fún. Ahun burúkú ni. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń pè mí nípa àwọn kánsílọ̀ wa. Oríṣiríṣi awuyewuye ni mò ń gbọ́ nípa àwọn kánsílọ̀ wa. Ṣùgbọ́n ìkan wà ńbẹ̀ tó jẹ́ pé ó gbọ́n mi lẹ́mìí. Tèmi náà wò wípé tó bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ni ọ̀rọ̀ rí bẹ́ẹ̀, ó dá nígbà náà ẹ jẹ́ ká jọ dájọ́, ká wò ó bóyá tí àwọn kánsílọ̀ yìí bóyá tí wọ́n ṣe bóyá ó dáa ní tòótọ́ tàbí kò dáa. Lákọ̀ọ́kọ́ náà, ohun tí a ní láti jẹ́ kó yé wa ni wípé aṣojú wa ni àwọn kánsílọ̀ jẹ́ ní ìjọba ìbílẹ̀. Bákan náà, agbára wa sì ló rán wọn lọ sí ipò tí wọ́n wà wọn. Ohun tí a sì ń retí lọ́dọ̀ wọn náà ni wípé kí wọ́n ṣojú wa, kí wọ́n ṣe ohun tí a bá ń fẹ́ tàbí tí ó yẹ sí àwọn àdúgbò wa. Wọ́n jẹ́ gẹ́gẹ́ bí agbẹnusọ láàrin àwa àti ìjọba. Ṣùgbọ́n ohun tí mo wá ń gbọ́ nípa wọn tàbí táwọn èèyàn ń sọ nípa wọn tàbí àwọn tán tilẹ̀ láyà tí wọ́n fẹjọ́ sùn mí, ṣé mọ̀ wípé àwa tó jẹ́ pé ẹsẹ̀ kan nú eku, ẹsẹ̀ kan orí ọ̀dà ni, oríṣiríṣi nǹkan ni a máa ń rí. Àwọn kan ló ń sọ̀rọ̀ ẹni àkọ́kọ́. Lédè òyìnbó wọ́n á sọ wípé she complained bitterly. Ọ̀rọ̀ náà ń jó lára gidi gan, gẹ́gẹ́ bó ṣe sọ fún ìwà ìmoore tí ọ̀kan náà kánsílọ̀ hù fún un. Arábìnrin yìí ó ń gbé nígboro nílùú ńlá. Owó ilé rẹ̀ ó ti wá díù, ó ti tó láti sanwó ilé míì fún ọdún míì. Olè rẹ̀ sì ń dà á láàmú. Owó ilé náà sì pọ̀ o, just 350,000 naira. 350,000 naira ni ìyá bá gbéra ló lọ bá kánsílọ̀ yìí lọ́fíìsì. Kánsílọ̀ yìí sọ wípé agbára òun kò kájú láti fún ìyá yìí ní 50,000 naira lọ. Ìyá yìí gbaná jẹ. Ó fẹ́ẹ̀ mọ̀ sí ohun tí kò sọ fún kánsílọ̀ yìí tán. Ó pìtàn bí wọ́n ṣe bí i, bó ṣe gbapò tí ìbò, bó ṣe dé council. Fún ìdí èyí, ó rí kánsílọ̀ náà gẹ́gẹ́ bí aláìmoore wípé àsìkò ti tó láti san oore fún un. Ẹnì kejì ó bímọ, ọmọ rẹ̀ sì ṣèdánwò, ó yege láti wọlé ìwé gíga, ó get admission. Ọmọ yìí ní láti san 420,000 naira lówó ilé ẹ̀kọ́ rẹ̀. Ṣùgbọ́n ẹ gbọ́, òbí yìí kò ní náírà kan lọ́wọ́ gẹ́gẹ́ bó ṣe sọ o. Ó ní I don't have even 1 naira tí mo lè fi rán ọmọ yìí nílé ìwé. Òbí tó bí ọmọ ni mò ń sọ nípa rẹ̀ o. Òun náà pè kan náà àwọn kánsílọ̀ àdúgbò rẹ̀. Ó kó orò fún un. Gẹ́gẹ́ bó ṣe sọ, ó ní kánsílọ̀ yìí he turned me down. Ó sọ fún mi pé lásìkò yìí bùkátà pọ̀ lọ́rùn èmi náà. Oníṣẹ́ rí pé ọ̀dájú ayé àtọ̀run ni èdè tó lò nù. Akínọlá Ọlámídé sọ pé ọ̀dájú ayé àtọ̀run ni àwọn kánsílọ̀ yìí. Kó kàn bá mi san owó iléèwé ọmọ mi. Ó sọ pé òun náà ní bùkátà tó pọ̀ lásìkò yìí. Ẹ gbọ́, ṣé táwọn kánsílọ̀ yìí wọ́n ń ṣe wọ́n dáa?
ẹ gbọ́ ṣe táwọn kánsílọ̀ wọ̀nyí ṣe sódà àwọn èèyàn tí wọ́n sojúmọ̀ ni ẹ dákun nígbà tí kánsílọ̀ bá lè bá àwọn tí wọ́n sojú sanwó ilé àwọn ló fẹ́ bá san kátẹ́ wàá gbà wípé àwa bí 20, 30, 40, 100 làbá rówó ilé san tá a lọ bá kánsílọ̀ wa gbogbo wa náà ni ó mọ̀ sanwó ilé wa àbí tí ò bá fẹ́ jẹ́yàn burúkú tó yẹ kó gbogbo èèyàn tó wà ní wọ́ọ̀dù rẹ̀ ní òrówó ilé ìwé ọmọ san ní bá lọ ń bá a dandan mọ̀ ní kó wá bí ó ṣe san owó ilé ìwé àwọn ọmọ náà kó wọ́n bá dèèyàn burúkú kó wọ́n bá jẹ́ ọ̀dájú SARS rí pé kánsílọ̀ kò yẹ kó ní bùkátà tiẹ̀ tí ó mọ̀ gbọ́ o SARS mọ̀ wípé kánsílọ̀ kò níyàwó àtọmọ tóun náà tí ó náwó lé lórí SARS rántí wípé kò sí bùkátà míì ní kánsù tí kánsílọ̀ tí ó náwó sí bẹ́ẹ̀ sì ni kánsílọ̀ náà kò nílò láti fowó pamọ́ nítorí ìgbà tó bá kúrò ní kánsù SARS mọ̀ wípé gbogbo ẹni tó bá rẹ̀ pátápátá lórí kánsílọ̀ mọ̀ sanwó ọsibítù wọn SARS mọ̀ wípé bí olè bá jí mọ́síìnì ọlọ́kadà lọ ẹ̀tọ́ kánsílọ̀ ni láti ra mọ́síìnì míì fún un SARS mọ̀ wípé tí mọ́tò kan tó bá ṣe ìsì tó bá lásídẹ́ǹtì ẹ̀tọ́ kánsílọ̀ ni láti ra mọ́tò míì fẹ́ni tó ní mọ́tò náà torí ipò ń sojú wa ni ẹlòmíì fẹ́ẹ́ lè sọ wípé kánsílọ̀ mọ bóun báyàwó òun sùn èyí sọ pé yóò tiẹ̀ gbádùn síbi kánsílọ̀ tiẹ̀ gbádùn ni ẹlòmíì fẹ́ẹ́ lè sọ wípé kánsílọ̀ wà mọ bóun gúnyán nílé òun ẹlòmíì fẹ́ẹ́ lè sọ wípé oko tó kún lágbègbè òun ẹ̀tọ́ kánsílọ̀ ni láti san àbà kágbàdo tó dáyé kinní kan ládìẹ ń jẹ bẹ́ẹ̀ ni mo ní kágbàdo tó dáyé kinní kan ládìẹ ń jẹ ṣùgbọ́n náà ló ń bá wa gbọ́ bùkátà kí kánsílọ̀ kó tó dé ọ́fíìsì kí ló dé ta ya onímọ̀ tara ẹni nìkan bẹ́ẹ̀ ni kánsílọ̀ bá kówó ilé fún wọn nìkan tó lọ san bẹ́ẹ̀ ni kánsílọ̀ bá báwọ̀ san owó iléèwé ọmọ rẹ àbá téèyàn 2, 3, 4 bá lọ ń bá lu kánsílọ̀ bẹ́ẹ̀ owó wo lẹ fẹ́ kó kù lọ́wọ́ rẹ̀ tí yóò fi tọ́ agbègbè tàbí àdúgbò tó ń sojú sí àwa yìí láàpẹ kánsílọ̀ síbi ìnáwó ìjáde òkú àwa yìí láàpẹ kánsílọ̀ síbi ìfinijoyè àwa láàpẹ kánsílọ̀ síbi ayẹyẹ ọjọ́ ìbí ìyàwó mi bímọ àwa láàpẹ kánsílọ̀ síbẹ̀ wọ́n ṣèkówó jọ ní ṣọ́ọ̀ṣì tàbí mọ́sálásí wa àwa yìí náà láàpẹ kánsílọ̀ síbẹ̀ lóríṣiríṣiríṣi a sì gbàgbé wípé àwọn náà ní bùkátà tiwọn èló gan ni kánsílọ̀ ń gbà gbogbo owó oṣù rẹ̀ la fẹ́ kó ná fún wa ẹ jẹ́ àròore o èmi ò sọ wípé táwọn kánsílọ̀ yìí ṣe dáa èmi ò sọ pé táwọn kánsílọ̀ yìí ṣe ò dáa ṣùgbọ́n fọ̀rọ̀ rórẹ́ ẹni wo adífáfá lásọ̀ kan oṣù tá a tún ní ó fi ṣe sàárà ìwọ jẹgbà o ìwọ jẹgbà àbáfirú èyí ṣèwọ ìwọ jẹgbà o ọ̀dájú òun làwọn kánsílọ̀ wa aláìmoore òun làwọn kánsílọ̀ wa onímọ̀ tara ẹni nìkan òun làwọn kánsílọ̀ wa ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣeé ṣe ká fi wò ó ṣùgbọ́n ọ̀rọ̀ sí ni wò adífá fálásọ̀ kan oṣù tá a tún sọ pé kó fi ṣe sàárà Akínọlá Ọlámídé lórúkọ mi bàbá mi ló ń jẹ́ Àbíòye ire o. Please subscribe.